ẹ wá wò mí ikùn aláìgbọràn ọtí ya wọ́n wá jẹ́ ìrora àfọwọ́fà tó fà sáyé wọn wọ́n wá jẹ́ ìrora àfọwọ́fà tó fà sáyé wọn ẹ wá wò ikùn dádì wọ́n ti ga àfọwọ́fà bèbè dẹ̀ ti wá lẹ́rí àfọwọ́fà náà ìdúró gègé àhá ẹ̀dọ́rí ẹ wá ojú tí màá rí yéèyé àhá èwo ní kíkà ti pè iná ẹ wá wò fún bàbá o. Bọ́lá dáadé nǹkan. Bọ́sán wò. Dáadé, mi àwọn ẹ̀wà jẹun. I'm disappointed. Mi nílé jẹun. Kí ló ṣẹlẹ̀? Ṣé gbogbo inú mi kàn le kókókó bí ìgbà tí wọ́n di nǹkan síbẹ̀ àti lè jẹun kankan again ó dàbí ìnira báyìí. Ṣé ó dàbí ìgbà tí wọ́n di ẹ̀yìn sínú èèyàn? Ẹ pẹ̀lẹ́, ń dẹ̀ tí wá dìṣọ́ oúnjẹ yín sílẹ̀ o. Ọ̀rọ̀ wá ṣàánú mi. Ẹ̀bí akínlọ́ bá yẹ kó gun àwọn oògùn mixture yín wà bí? Ìyẹn tún dáa maybe by the time tí bá lò yẹn tí bá máa fi lọ toilet bí ẹ̀ẹ̀mejì kílẹ̀ tó mọ́ máa lè jẹun. Ẹ ṣe kúkú bá mi gbé sínú oven so tó bá di àárọ̀ máa jẹ bákan máa ní ìdílé tó wọ̀ mí. Bọ́lá wá pàk àwọn oúnjẹ yìí kò gbóúnjẹ dáàdì nìkan fi tèmi lẹ̀. Hospital. Dàpọ̀. Hospital. Dàpọ̀. Ma. Ó yá. Dáàdì ara wọ̀ yá hospital. Hospital. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ó máa jábọ̀. Ara wọ̀ irọ́ dáàdì. Yóò jábọ̀. Báwo ni kò yín ṣe wá ga báyìí nítorí ọ̀rọ̀? Dáàdì kò lè jábọ̀. Máa jábọ̀ ẹ̀. Ọlọ́run ní jẹ́ ó jábọ̀ o. Kí lè wá jẹ sínú yín wá ga tó yín torí ọ̀rọ̀? Ayé ń lọ sópin oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ìmọ̀ wọnú ayé yìí o abẹ́ òwe àfọwọ́fà àmàmì ní ìgbà àbámọ̀ bẹ́ẹ̀ ẹni kẹta ẹni tó lóore ẹni ayé ń lọ sópin oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ìmọ̀ wọnú ayé yìí o abẹ́ òwe àfọwọ́fà àmàmúni tìka àbámọ̀ bẹ́nu ẹni ẹ̀ẹ́dẹ́ta ẹni tó lóore ẹni torí ọmọ mi mo ṣe oore bàbá mi ò lè jìyà kémi ọmọ rẹ̀ náà tún jẹ́ ẹni túlé agbọ́n ni o agbọ́n máa dá wọn ní owó dáadáa rí yẹn o rẹ̀ ohun gbòǹgbò ẹ̀ṣẹ̀ owó lẹ́lòmíràn ń sáré ẹ̀ka ní tẹ́kẹ̀dẹ̀rẹ́ o ẹ má tún lú ọ̀ràn ìgbà olú ọ̀run ó má tún kòkòkò ọbẹ̀ ọ̀rẹ́ mi ò rẹ́ ènìyàn fún ọ ní nǹkan rẹ á má sá. ẹgbẹ́ wọn. Nurse! Nurse! Kò lè jábọ́.
Yí ọjà mọ́ o. Ìpele. Ìpele. Nurse! Nurse o. Ẹ pè wọ́n. Nurse! Ẹni sùn. Ìpele. Ọjà mọ́. Nurse! Nurse! Chief, kí ló ṣẹlẹ̀? Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. ṣọ́kùnrin tún lóyún ni kò yé mi náà bí mo ṣe rí nìyẹn o ò bí mo ṣe ń wo máa nìyẹn ó ń lébọ̀ ni o. tó fẹ́ bímọ sójà máa lọ sí ẹni. ẹ wo ó sì dábẹ́ ṣe wá èmi ò ríro ilé rí o lánàá dáàdi ń complain pé inú ń dùn àwọn pé gbogbo ẹ lé ó lé ṣe mo dẹ̀ fún ológun wọn lò bó ṣe di àárọ̀ yìí nìyẹn nígbà tí máa jí rí wọn báyìí kí wọ́n ti ga tó ibẹ̀ tó lóyún oṣù 9. Inú dáàdi ga. bẹ́ẹ̀ ni Bọ́dọ̀ wà sùn. wọ́n wà lókè ní ṣó. Kí ni nǹkan sí ni? Dọ́tọ̀. Ẹ wò, Chief, ẹ pẹ̀lẹ́, ṣé ẹ bẹ́tà díẹ̀? Dọ́tọ̀ kò bẹ́ ọ, kò bẹ́tà rárá. Mo lè fi pé pẹ̀lú treatment tí mo fún wọn yẹn, ó yẹ kán get relief díẹ̀. Jet. Dókítà ìjọ ẹran abáwọn tẹ̀ ẹ́ jọ. Ẹ pẹ̀lẹ́. A máa ní láti ṣe pelvic scan fún wọn. Fún dáàdi. Dókítà ò tó bá jẹ́ ẹ̀ náà lè máa kọ́kọ́ ṣe é jẹ́ àsáré ṣe yẹn náà jọ. Condition ti dáàdi wa ẹ̀mí láìpẹ́. Pelvic scan yẹn la máa ṣe. Ẹ jẹ́ kí n rí. Ok, ẹ pẹ̀lẹ́ dáàdi. Ẹ jẹ́ kí n sáré ṣe. Ẹ pẹ̀lẹ́. Hello? Hello baby, báwo ni? Jíbọ́lá, báwo ni? lọ́fìn Tokyo. Mo wà okay, ìwọ ńkọ́? In fact, baby, mo ti miss ẹ gan lọ. Of course I've missed you. Ìyá. O lè believe pé mi ò sí Ìbàdàn. Kí ló ṣẹlẹ̀? Mo ti wà lẹ́kọ̀ọ́ and daddy sick, ó dẹ̀ serious gan. Kí ló ṣe wọ́n? Ó terrible gan o. In fact, mo lè lọ bí iṣẹ́. Ó pọ̀ lọ. Tí wọ́n gan máa rí wọn wá rí pé nǹkan tí mò ń sọ kò ṣe ó serious o. Ṣé kí n má tẹ̀ o máa ní láti wálé láti wá wò wọ́n. Mo mọ̀. Èmi ìbá wà àbọ̀wọ́ náà mọ ibi tí mo wà ó mọ̀ pé ó jìnnà sí ilé gan. Èmi náà mọ̀ pé ibi tó wà jìnnà but condition dáàdi wá ẹ̀ ó máa ní kó yọjú sí wọn. Ó dáa, mo ti gbọ́, ṣó ti gbọ́. Màá try láti wá, màá wá. Ẹ jọ try. Okay. Take it easy o. Màá pè ẹ́ tí bá ti fẹ́ gbéra, ṣùgbọ́n.
ẹni tí o bá ti fẹ́ kúrò pé ni màá lè wá sí Ìbàdàn, màá lè gbé àjọ máa bọ̀. Pẹ̀lú ọkọ mi kó bá mi kí wọn ṣe ti gbọ́ kó lè máa ń káàbúrò ẹ̀ náà. Mama, I expect everybody wà okay, everybody wà okay. Later. All right, love you. Love you too. Princess, check out this lọ́dún sí doctor. Ẹ kí ló ṣẹlẹ̀? Popsi boyfriend mi ni wọ́n ló rẹ̀ wọ́n seriously gan. Ó dẹ̀ mọ̀ pé òun náà máa ti wà scattered by ó máa need kí wọ́n lẹ́gbẹ̀ẹ́. Ìyá ìbéèrè ọ̀hún ni kẹ́. Ẹ̀yà ẹ bá mi kí lọ. Kí ló máa ṣe sí báyìí? Báwo ló ṣe ń sọ̀rọ̀ kí n fẹ́ ṣe sí? Ṣé máa fò ní ọmọ bí táwa? Kò ń ṣe journey tó easy. Ibi táwa yìí jìnnà lóòótọ́ o. Bóyá tó bá máa fi di bí next weekend yẹn bóyá máa sáré lọ mọ̀ fún mi ta fẹ́ ṣe ní wíìkì yìí pọ̀ gan. Bóyá tó bá di next week àmì Bọ́lájí dẹ̀ ṣe mí. ayé ń lọ sópin oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ìmọ̀ wọnú ayé yìí abẹ́ òde àfọwọ́fà àmàmúni tìka àbámọ̀bẹ́nu ẹni ẹ̀ẹ́dẹ́ta ẹni lólóògbé ẹni torí ọmọ. nǹkan tí mo fi ní kẹ́ yọjú sí mi wípé ṣẹ́rí pelvic scan tá a ṣe fún chief àárín kankan tó ń ṣe wọn rárá then adé tún ti carry out àwọn series of tests even tó tún wà more sensitive ju àwọn yẹn lọ àárín kan tó ń ṣe wọn a tún ti pa àwọn expert kan wá wò àti get the exact thing tó rọ̀ pẹ̀lú wọn so àwọn treatment mo kàn fún wọn kó kàn lè reduce àwọn pains yẹn. Doctor, ṣé nǹkan tẹ̀ ń ṣe láti sọ́n sí ni pé pẹ̀lú bí kùn dáàdì mi ṣe tó yẹn ẹ rí kankan nù ẹ̀? a ò rí anything ṣùgbọ́n ohun tí mo fi ní kẹwàá ni pé ẹ láti ń wá owó nítorí pé láì tí gẹ́gẹ́ nǹkan tó ń ṣe wọ́n àti lè mọ ohun tá a máa treat wọn fún ṣùgbọ́n mo fẹ́ invite àwọn kan kájọ pàwọ́pọ̀ kájọ find out nǹkan tó rọ̀ pẹ̀lú wọn. ẹ wò dókítà ṣé tó bá jẹ́ tó wó ni nǹkan kékeré nìyẹn bọ́ ṣé bá ṣe máa gẹ́ nǹkan tó ṣe dáàdì ìyẹn ló wà most important. Doctor, any amount any name it any amount a máa san. ẹ má wọrí ṣẹ́rí side tí yín ni pé ẹ jẹ́ kí owó yẹn wà available àwọn máa ṣiṣẹ́ wa lọ kó lè rẹ wá. ẹ má wọrí dókítà. ẹ pẹ̀lẹ́. so no problem ẹ wà ẹ kọ́kọ́ lẹ kú tọ́jú ẹ jẹ́ ká yọjú sí i. ṣé gan dọ́kítọ̀ ṣé o. Sí yàtọ̀. In fact, Daddy, ọ̀dọ̀ Dr. Galagan ti ń bọ̀ sí and doctor lè jẹ́ kó yọ wá pé kí ni results kan táwọn ṣe pé kò sí anything bẹ́ẹ̀ pé sọ wọn máa ní láti pe àwọn professionals láti wá take care yín. ẹ̀yin ọmọ yìí ti gbé mi kúrò ń bí. Daddy, èwo lẹ tún ń sọ yìí. Daddy ẹ a lè gbé ń pò mí ibi náà ti lè ṣe everything tá a fẹ́ hospital láwa kò síbi tá a lè gbé yín lọ náà. tèmi yé mi o ẹ gbé mi kúrò ń bí o a lè rí tọ́jú ń bí ẹ gbé mi kúrò. bóyá ó níbi tó fẹ́ kẹgbẹ́ àwọn lọ. bẹ́ẹ̀ ni ó níbi ẹ gbé mi lọ sọ́dọ̀ rẹ̀ ní Ògúntadé ó ṣeé ṣe ká rí tọ́jú ń bẹ̀. àbúrò ṣùgbọ́n kan tí dáàdi sọ ká gbọ́n lọ sọ́dọ̀ Ògúntadé ṣé Ògúntadé jẹ́ dókítà ni. ẹ̀gbọ́n ẹ jẹ́ àṣekọ tó bá fẹ́ ọ tó bá láwọn fẹ́ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn bóyá àwọn ọlọ́mọ oríṣi táwọn ṣe fẹ́ lọ síbẹ̀ àbí ṣe bí ọ̀dọ́ rẹ̀ yín ni. wo èmi ò fọwọ́ sí o èmi ò fọwọ́ sí o. ọ̀dọ́ mi kò tí dáàdi bá ti fẹ́ ní kékeré kan ṣe mi ò ṣàfẹ́ ṣàrí bó ṣe ń ṣe. ó dà ìlú jẹ́ kí n lọ sọ fún dókítà. ẹ̀yìn ló sọ fún wọn. ẹ pẹ̀lẹ́ dáàdi. ẹ gbé mi lọ sọ́dọ̀ Ògúntadé. dáàdi ìrora ṣe kú. gbé mi lọ sọ́dọ̀ Ògúntadé. ọlọ́run fún àlàáfíà á gbé yín lọ á gbé yín. Ògúntadé ọ̀rẹ́ mi.
Bájídé Bájídé ẹ ti ṣe. Kí ló dé? Ògúntádé omi ń bẹ láwọn. Mo rí omi lògbólògbó ẹ ti jẹ yìí sí. Mẹ́wàá ń bẹ o. Ẹ mú ká lọ. Ẹ máa gbé bọ̀. Kí lẹ ti á ṣe tó báyìí? Ibì kan sáà ni ó ti máa ràn bọ̀. Ògúntádé omi ń bẹ láwọn. ẹni òrùlé agbọ́n ni o agbọ́n máa dá wọn ní. owó dẹ́dẹ́ rí yẹn o rẹ̀ ohun gbòǹgbò ẹ̀ṣẹ̀. owó lẹ́nu mìíràn sáré ẹ̀ka ní. tẹ́kẹ̀dẹ̀rẹ́ o ẹ má tún lú ọ̀ràn. ìgbà olú ọ̀run ò má tún kòkòkò ọbẹ̀. Bájídé kọ́rọ̀ yìí ó tó gbàgbọ́n lọ́jà kó tó doyún ẹlẹ́gẹ́ mo tẹ́ mọ́ ọ létí dáadáa mo rán mọ́ ọ létí. Mo sọ àwọn àṣírí ìdùnnú bẹ̀ ìbànújẹ́ bẹ̀ gbogbo rẹ̀ pátápátá mo kàlí ọ lọ́wọ́ kó tó rí báyìí. Ògúntádé jẹ́ kí ọ̀rọ̀ tèmi yé ẹ. Mo níyà ìpọ̀ sẹ́. Èmi ò lè jẹ́ kí ìyà jẹ bàbá mi kémi náà tún jìyà kí ìyà náà tún wá lọ sórí àwọn ọmọ. Irọ́ ẹ jẹ́ kó dúró ní orí tèmi báyìí. Orí ìyà yìí ni ìyá wọn kú sí. Kémi náà tún wá kú síbẹ̀ kí n má wá rí nǹkan kan fi sílẹ̀ fáwọn ọmọ. Irọ́ Ògúntádé irọ́ náà mo ṣe tán. Bájídé kí ni tó rò débi tó wá bá mi sọ yìí? Ọmọ pé ọ̀rẹ́ tipẹ́tipẹ́ ni á mo sì ní fi nǹkan kan rú ọ lójú láàrin. Wo bí n tó fẹ́ ṣe yìí ó léwu púpọ̀. Tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ olówó tí wọ́n ga búradà orí sẹ́yìn ọkọ̀ ẹ ní màsírí wọn bẹ́ẹ̀ gbogbo ohun tí a ń ṣe ló lẹ́yìn. Ṣòrí torí pé a jẹ́ ọ̀rẹ́ àti tipẹ́tipẹ́ ó jẹ́ kébì náà wá bá ẹ tí mi ò ṣe lọ sí bòmí ó ṣetán o wo ẹ̀yìn kẹ́yìn tó wù kó lè ní mo ṣetán láti ṣe àní ìyàwó gbọ́dọ̀ jẹ́ àwọn ọmọ yẹn sẹ́. Bájídé wọ́n fẹ́ sẹ́só. mo fẹ́ ṣe. ọ sẹ́só. mo jẹ́. àwọn ti rò. ẹ ní káwọ́ mi ọ̀pọ̀lọpọ̀ sódò ṣùgbọ́n kò sóso tá a ṣe láyé tí ò lẹ́yìn ewu ń bẹ nínú oṣó tíṣẹ́. gbogbo ẹ̀yìn tó kó lé ní mi ṣetán láti ṣe máa dẹ́ ṣe bó ṣe fún mi máa lọ́bọ̀ mi. ìdè kó bá mi lọ. Bájídé gbogbo ohun tí wọ́n ṣe fún ọmọ ní fi kankan sínú òkùnkùn ṣùgbọ́n fi sọ́kàn oṣù ṣiṣẹ́ ò léwu ìdè èso ṣetán ní apẹ́kẹ́kẹ́ ìkàlọ́. Dádì ẹ bá má ti ṣe nǹkan tó tó yìí náà ẹ ní ìdẹ dádì sórí sìn. Daddy disappoint me. ẹyin ni ọ̀dọ́ ẹyin ni. ẹ ní nǹkan tẹ́ ẹ ṣe dádì kò dáa. ẹ wo bí ẹ má bú bàbá yín láàyè tó wà yìí ẹ má sọ̀rọ̀ sí i torí ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ṣùgbọ́n orí ò mọ bùsùn torí bá mọ bùsùn ìbá túnlẹ̀ ẹ̀bẹ̀ ṣe torí yín gangan ni bàbá yín ṣe ṣe kínní. torí tiwa ìyẹn ti pọ̀jù bàbá ìyẹn ti pọ̀jù náà. torí tí ò bá sí láyé mọ́ kẹ́yìn rẹ̀ ó má bàjẹ́. nítorí ọdún yín ẹ̀yìn yín kó lè bá a dá ni bàbá yín ṣe ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ òkú olé ló fi lélẹ̀ fún yín o torí ó ronú gidi kó tó ṣe o mo sì sọ fún mo gbé fún. Daddy disappoint me o. o ṣe ìrà fún ìdílé bẹ́ẹ̀ sá. a ti gbọ́ nǹkan tẹ́ sọ bọ́ bí kò wọ́n ṣe máa lọlẹ̀ ìyẹn ní kẹ́kọ̀ọ́ bá wa ṣe náà ìjọ mo fọlọ́ọ̀bẹ yìí. sóyún yìí bàbá ṣé oyún ni. oyún kọ́ gbẹ̀ndùgbẹ̀ndù ni omi oṣó ló wà mẹ́ẹ̀. Omi oṣó. ẹ fara balẹ̀. mọ́rù awíkáyé gbẹ̀ndùgbẹ̀ndù lábàtà àtàmátà ṣe òǹgẹ̀lẹ̀gẹ̀ náà òde ọ̀run ìwọ ló pa aṣọ́fáró ìwọ lọ dágẹ̀dẹ̀ fámù kí ni ń bọ̀ níbẹ̀ ń kù sí ọ̀rọ̀ bá jíde ń bọ̀ ló wọ́ sí. ẹ káre ẹ káre ẹ káre ẹ káre.
ẹ̀yin ọmọ àtúnṣe wà. àtúnṣe bẹ̀rẹ̀. yóò rìnrìn ẹsẹ̀ tó pọ̀ yóò sì pàdé ọ̀pọ̀lọpọ̀ obìnrin níjọ́ tó bá ti fojú kan obìnrin tínú rẹ̀ bá ti lọlẹ̀ yóò bóbìnrin náà láṣepọ̀ ọ̀tún. Ògúntádé wò lè rìn. ó rìn n ó fún ọ ní saragáwú fúnra rẹ ló fẹsẹ̀ ara rẹ rìn délé ó rìn. bàbá ẹ jọ yìí tẹ́ sọ yẹn tí ó bá jẹ́ pé kò possible ẹ̀ẹ́dẹ̀ bá wá ọ̀nà míì tó jẹ́ pé ó tún simple ju eléyìí lọ. kí ni ọba possible ṣe amòfin ni ọ́ ni. kí n ṣe amòfin sá. ibi ọ̀rọ̀ dé yìí ẹ má jiyàn mi púpọ̀ o gbogbo nànà tí n bá là fún yín lọ́wọ́ bẹ́ẹ̀ ní ká ẹ tẹ̀lé. torí orogún tí ń roka téèyàn jẹ omi ìgbóná ló korí bọ̀ ẹ gbọ́ tẹ́ ẹ bá ṣe ewu tí ń bẹ lórí yín ó lágbára ewu náà rọ̀ mọ́kùn ẹ̀mí ṣùgbọ́n kò ní já mọ́ yín lọ kò ní já mọ́ ó léwu púpọ̀ ó léwu púpọ̀. Daddy ìkọ́dẹ̀ ń try láti sọ fún wa ń sìn ni pé tí dádì mi bá ti rí obìnrin náà tí ikùn wọn dẹ̀ ti lọ́lẹ̀ wọ́n ní láti bóbìnrin láṣepọ̀ tó ò bàbá láṣepọ̀ ewu ń bẹ ń bẹ fún mi àti gbọ́n mi. tó tóbi ẹ̀yin méjèèjì abẹ́yìn kọ́ lọ́mọ rẹ̀. ìbẹ̀rẹ̀ ti rí i pé torí yín ló ṣe lè gbẹ̀dù síkùn ẹ gbọ́ òye àbítọ́rọ̀ wá dé yìí ẹ mọ́kàn yín kiri yóò fẹsẹ̀ rẹ̀ rìn báyìí lọ lé ní ẹ gbọ́. ẹjọ́ lọ pé ló rẹ̀ wá. ọlẹ́gbára o ètò ìdíwọ̀n. Princess kí ló fẹ́ kún. Dádì ò ṣe é dára rárá mo tí bàbá mi ṣe yóò dá ó kù díẹ̀ káàtó. wo Princess a ti mọ̀ pé nǹkan tí dáàdi ṣe ò dáa gbogbo àná dẹ̀ ló yé ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí ni wípé tá a bá tiẹ̀ bínú tá à ń sọ̀rọ̀ sí i ìwọ náà gbọ́ nǹkan tí dáàdi sọ wọn láwọn ò ṣe torí ẹ̀mí ìpè torí wa ni ó dẹ̀ ti wáyé ó ti wáyé nìyẹn nǹkan tí bàbá sọ ń sìn bá ṣe máa tètè bẹ̀rẹ̀ ní kíákíá because ọgbọ́n tó sọ pé ìrìn wà lẹ́sẹ̀ wa bí mi dẹ̀ ṣe wáyé sí mi ò dágbére lọ́fíìsì pé máa pẹ́ tó yìí mo máa ní láti padà sí Ìbàdàn lọ́la kí n bi àwọn ọ̀gá mi kan fún mi ní time wọ́n ká tó fún mi ní time náà iṣẹ́ ẹ̀wọ́ ẹ̀ ló wà bó ṣe máa mú dáàdì tó máa mú wọn káàkiri àṣà ní jókòó sílé báyìí ká níbi náà yẹn tó máa bá wọn lé tó bá mú wọn jáde kó pọ̀ sí láti rí nǹkan tó fẹ́ rí. ọ̀dà mi kí mú dáàdì kiri kí lẹ̀ ń sọ yìí náà ẹ mọ̀ pé bí dáàdì ṣe rí sìn ìtìjú ló jẹ́ fún mi ṣá ibo ni mo fẹ́ gbé wọn wọ̀n ok tèmi àti wọn bá ń lọ sìn tí àwọn ọ̀rẹ́ mi bá pàdé mi pẹ̀lú wọn kí ni máa sọ fún wọn kí ni máa ló ṣe bàbá mi ṣé màá ní wọ́n lóyún oṣù mẹ́sàn-án ni àbí kí ni. Princess ṣé gbogbo nǹkan tó ń sọ yìí àmọ́ ni kò wá rẹ rárá táwọn ọ̀rẹ́ bá bẹ̀ pàdé kí nìyẹn ní ṣe tí dáàdì bá yà rẹ̀ tó máa ń ká wọn káàkiri ńkọ́ ṣé yẹn ò bẹ́tà ẹni tó bá dẹ̀ pàdé tó bá níbi tí dáàdì ṣe rí yẹn kó máa ní time láti máa bí ẹ léèrè tí wọn náà máa ní time láti máa dá ọ lò tẹ́ni tó dé la rí náà ṣé àmọ́ tẹ́ni tó ń bọ̀ lọ́nà ni o Princess o ní ìdẹ̀kùn báyìí o bá ṣe máa múra síṣẹ́ yìí ni mo dẹ̀ pé bẹ́ẹ̀ kò ṣètò ẹ̀ kò possible ká má lè rí ẹ̀ tán sọ yìí táwa dẹ̀ rí apàdà á lọ sí Ìbàdàn wo ọmọ jára nu because àtọ̀lá lọ́sẹ̀ mi lọ nìyẹn o. ẹ ti délé mi o. tó gbé awálé ẹ lẹ́nu iṣẹ́ tó tó ń jẹ́ lẹ́ṣà tó rìn máa jẹun. ìwọ máa wọlé gbogbo ẹ lè máa jẹ everything. ìwọ mo mọ tiẹ̀ fi ọlọ́dún. Bílẹ̀ ẹ ṣàmà wọlé àrà.
Daddy. Hey, how are you? Ẹ kúlé sir. Báwo. Wait. How are you? Ẹ pẹ̀lẹ́. Daddy, àwọn ọ̀rẹ́ mi rèé. Hey. Ṣadé àti Bùnmi. Ẹ káàsán sir. How are you? Fine, thank you sir. Oh, that's good. Mommy ńkọ́? Àtàwọn daddy. You're welcome to my house. Thank you sir. Ṣé ẹ máa lọ dúró sí sàlẹ̀ pálọ̀? Mo ń bọ̀ wá fún yín lóúnjẹ ṣe ti gbọ́. Àti drink yìí. Lọ́mọ ní pẹ́. Daddy, láfà. Kò lọ́lẹ̀. Kò lọ́lẹ̀. Lọ́lẹ̀ o. Daddy, ẹ má wọ orí ṣẹgbọ́n. Ṣíṣe ṣì kù fún mi. Màá tún lọ kó àwọn set of girls mi wá. Ṣé ti gbọ́? Ẹ jẹun kó lọ fún ọ ní oúnjẹ náà kí entertain wọn. Wọ́n á tó jẹun. Ẹ mọ̀ jẹ́ fún un because kọ́ má bàa fura pé kí ló dé tí mo ṣe gbé wọn wálé. Irọ́ jẹ́ káwọn ilé tètè máa lọ so that wàá lè tètè kó àwọn set mi wá. Bóyá ìyẹn á jẹ́ ṣiṣẹ́. Àti ẹ̀mí sùúrù jẹ́ fún oúnjẹ kọ́ má bàa fura kí mo sọ fún mi bá oúnjẹ jẹ sórí. Àti tó sọ fún òfin fún oúnjẹ. Yá máa lọ jẹ. Ó jára wo oníṣègùn ló fọ́ ní nǹkan wá sí rẹ̀gùn ni. Mo fẹ́ kó mọ̀ k'Ọlọ́run mi nìkan ni. Ọba tí fúnni láìsí rẹ̀gùn o. Ọ̀rẹ́ mi tàbéjẹ mọ́ wá o. Ayé lọ́sọ̀gbọ̀n oríṣiríṣi ti ń ṣẹlẹ̀. Ìmọ̀ràn wọnú ayé yìí o. Abẹ́ òwe àfọwọ́fà a máa mú ní tìka àbámọ̀ bẹ́nu. Ẹni ẹ̀ka ẹ̀dá ẹni lólóore ẹni. Ayé ń lọ sógun oríṣiríṣi ti ń ṣẹlẹ̀. Ìmọ̀ wọnú ayé yìí o. Abẹ́ òwe àfọwọ́fà a máa mú ní tìka àbámọ̀ bẹ́nu. Ẹni ẹ̀ka ẹ̀dá ẹni lólóore ẹni. Sórí aláwo yẹn ò rí pọ́ńṣẹ́ ní kẹta ẹni. Oníṣègùn ẹ̀ ìṣẹ́ ní kẹta. Ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú òkú ẹni lọ́jọ́ gbogbo. Ayé wọ́n padà wọ́n kì í ṣẹlẹ̀ ẹ̀dá ẹni. Akúnlẹ̀ ayọ̀ òpin lọ́rùn bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹni ló ń bẹ̀. Ẹ bá ń gbé yẹ. Irú àwọn ọyọ̀ tí máa ń sọ pé kò rà lélẹ̀ kò ń ṣàwọn ọyọ̀ tí ó ti expose tí dọ̀tí bacteria oríṣiríṣi ti kó sí. Iodine salt ó dáa gan. Irú nǹkan tí mo fẹ́ lélẹ̀ ṣùgbọ́n pé bó ṣe wà yìí iodine tó wà nínú ẹ̀ ó dáa gan fún ọpọlọ. Ó ti yẹ bẹ́ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó lè jẹ́ ọmọdé lè jẹ́ àgbà lè jẹ́ ó wúlò fún everybody even arúgbó. Bánà gan ní ìdí ẹ̀ torí ọpọlọ ẹ̀ ò jí dédé. Ó ti yẹ bẹ́ẹ̀ so nǹkan tí mo fẹ́ kó máa rà lélẹ̀ iṣu ti gbọ́. Ṣé àwọn ọyọ̀ tó máa lọ́rùn àyẹ̀ tí ò ń da yẹn tí ń ṣé àwọn ọyọ̀ tí dọ̀tí. Bọ̀dá mi, ẹ káàbọ̀. Ẹ kújọ́ mẹ́ta. Àwọn ènìyàn o. Má bínú sí mi ṣùgbọ́n má rò pé mo dẹ́ dáa ọ̀gá mi ò fún mi láyè ìjọ má bínú ṣùgbọ́n. Bọ̀dá mi bínú mo mọ̀ pé sẹ́yìn ni. Báwo ni àfà báwo lára dáadé? Bọ̀dá mi kò fà àkókò wọn. Tẹ báyìí gbogbo ibi tá à ń lọ everyday kò sí nǹkan kan. Irú ènì gan a lọ sí eatery oríṣiríṣi la dé. Kò yẹ yín bẹ́ẹ̀ yẹn at the end of the day náà ikùn ò wálẹ̀. Kò wálẹ̀ náà. Mi ò máa tún try ní wọ́n bá tún dọ̀là wọn tó gbọ́ lọ síbòmí. Ó wà ní rúmà mi. Ó wà lókè wọ́n sùn ẹ má lọ jí wọn. Ẹ jẹ́ kó sùn torí ó ti rẹ̀ wọ́n ẹ̀wọ̀n látàrọ̀ láti jáde. Ṣé ti gbọ́ ẹ jẹ́ kó sinmi díẹ̀. Ẹ bá wa ní pills yẹn ṣó lọlẹ̀ yá. Oògùn tí bàbá fún wọn ó sì ń jẹ́ kó máa ní strength so wọ́n ò lè complain much nípa ẹ̀. Ṣé má jẹ́ dodo? Ẹ jẹ́ dodo ṣe gbọ́. Màá tó de wọn. Ìyàwó yín kọ́? Ó wà ń bẹ̀ jàre, ó wà ń bẹ̀.
How are you? Kí ni fún yín sà? Kàn fún wa ní ọtí ẹlẹ́rìndòdò àbí? Èyí tó bá ti wà ní. Ṣé àdè máa rí nǹkan tá à ń pa báyìí? Dádì, ẹ jẹ́ àṣẹ ní sùúrù náà. Àwọn míì ṣì ń bọ̀. Àwọn ń bọ̀. Torí ibi báyìí dá lójú tèmi o. Ká ní sùúrù dé. Ká ní sùúrù. Hello, how are you? That's nice. That's very nice. Dádì, jẹ́ àṣẹ ní sùúrù dé. Àwọn míì tún máa tún wá again. Àwọn obìnrin pọ̀ tó máa ń wá síbí. Jẹ́ a máa lọ ibi báyìí dá lójú mi ó dàbí a lè rí nǹkan tá à ń wá ń bí. Mo dẹ̀ ní ìgbàgbọ́ pé tá a bá rí léni tá a bá lọ sí club house mi lọ́la àárí bá àárí lọ́la àárí lọ́túnla. Okay. Ó fi ọtí lẹ̀. Padà wọn kì í ṣẹlẹ̀ ẹ̀dá ẹni. Akúnlẹ̀ ayọ̀ òpin lọ́run bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹni lórí bẹ́ẹ̀. Ẹlẹ́dàá ẹni pẹ̀lú orí ẹni lọ ṣe kẹta ẹni níbẹ̀. Aláwọ̀ rè orí ló máa ń gbé ní kò wọ́n o. Wọ́n bá bí fún wọn kó bọ́. Ṣé ìwúlẹ̀ tó ń ṣe tẹ̀ ń ronú báyìí? Ẹ jẹ́ ká wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. Ẹ wò, ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ bàbá. Èmi mọ̀ pé tá a bá dọ́dọ̀ bàbá máa rí solution sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ká sọ́dọ̀ bàbá. Lónà, kí ló fẹ́ kí bàbá fi ṣe sọ̀rọ̀ yìí? Ló kí ló fẹ́ kí bàbá fi wọ́n náà sọ̀rọ̀ náà? Bàbá ní pé nǹkan tá a máa ṣe ni ó tún ká ṣe máa lọ bá wọn. Ká tó wá padà lọ bá wọn, kí ló fẹ́ ká lọ sọ́ mbẹ̀? Ẹ ń ta rò pé bóyá kinní ni mo ti bẹ́ẹ̀ wọ́n náà ṣàmù nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀gbọ́n mi tèmi yé mi o. Èmi mọ̀ pé tá a bá dọ́dọ̀ bàbá, tá a bá ṣàlàyé fún wọn, wọ́n máa rí nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Nǹkan tí mo mọ̀ ni. Kò tẹ̀ kò yé mi bí mo ṣe wà Ọlọ́run, I don't know what to do. Ẹ já a lọ. Ẹ wò, ṣé kí n lọ change ká lọ sìn àbí ká lọ lọ́la? Nǹkan tí wọ́n bá ti ṣe ni, I don't know what to do. Tó bá ti ṣe ni. Máma sáré ju kádàrá lọ, mo ń pariwo. Ayé ń lọ sópin, oríṣiríṣi ti ń ṣẹlẹ̀. Ìmọ̀ wọnú ayé yìí o, abẹ́ òfin. Àfọwọ́fà. Ẹ kú jókòó. Mo ní kí n bèrè lọ́wọ́ yín pé kí ẹ máa jẹ fún dínà. Kò sí nǹkan tó ṣe náà tí mi ò ní jẹ. Anything tó bá ṣe fún dínà mo máa jẹ. Oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ òwe ìyá. Ìmọ̀ wọnú ayé yìí o, abẹ́ òfin. Àfọwọ́fà. Àmàmúni tìka àbámọ̀ bẹnu. Ẹni kẹta ẹni
olóòrè ẹni. ayé ìlọsọ̀tọ̀ oríṣiríṣi ti ṣẹlẹ̀ bàdá ìmọ̀mọ́ tó máa ọmọkùnrin ẹ káàbọ̀. àǹtí ṣe wá pa ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ sà. ẹ pẹ̀lẹ́ sà. ẹ pẹ̀lẹ́. kí ló ṣẹlẹ̀? irọ́ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe ìsìn ló yẹ kó ṣẹ̀ṣẹ̀ wá kí bàbá ọkọ ẹ̀ àmì ó yẹ kó ti máa wá bíbá yìí lóòrèkóòrè ká ti máa ríra ó ṣe jẹ́ ìní ló ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀. ẹ má bínú sá ibi tí mo ti ń sẹ́ẹ̀bù yóò jìnnà lọ sí èkó. ok kó máa wá bí lóòrèkóòrè ok. ẹ ṣe sá ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á fún yín lálàáfíà ẹ pẹ̀lẹ́. ẹgbẹ̀rún ránṣẹ́ tí àti wà ókè dáadáa ẹ máa bọ̀ wá lọ. èmi ò tọ́jú dáadé. kí lẹ máa jẹ kí báyìí sí. báyìí ni ìṣẹ̀lẹ̀. ikùn mi mà ti lọlẹ̀ ikùn mà ti lọlẹ̀ ó lọlẹ̀ o ikùn mi lọlẹ̀ o ìyàwó ẹ̀ ló ti ikùn lọlẹ̀ o. Daddy. ìyàwó ẹ̀gbọ́n mi. níjọ́ tó bá ti fojú kan obìnrin tínú rẹ̀ bá ti lọlẹ̀ yóò bóbìnrin náà lásìkò ọ̀tún orin ìwọ̀n ó fún ọ ní saragáwú fúnra rẹ ló fẹsẹ̀ ara rẹ rìn délé orin. ẹ jọ yìí tẹ́ sọ yẹ tí ó bá jẹ́ pé kò possible ẹ̀ẹ́dẹ̀ bá wọ́n ọ̀nà mi tó jẹ́ pé ó tún simple gbé lè lọ. kí ni ọba possible ṣe amòfin ni ọ́ ni. kí n ṣe amòfin ta. ibi ọ̀rọ̀ dé yìí ẹ má jiyàn mi púpọ̀ o gbogbo nàdà tí n bá là fún yín lọ́wọ́ bẹ́ẹ̀ ní kẹ́ ẹ tẹ̀lé. torí orogún tí ń roka téèyàn jẹ omi gbóná ló korí bọ̀ ẹ gbọ́ tẹ́ ẹ bá ṣe ewu tí ń bẹ lórí yín ó lágbára ewu náà rọ̀ mọ́gùn ẹ̀mí ṣùgbọ́n kò ní já mọ́ yín lọ kò ní já mọ́ ó léwu púpọ̀ ó léwu púpọ̀. Daddy nǹkan tẹ̀ ń tọ́ láti sọ fún wa ń sìn ni pé tí dádì mi bá ti rí obìnrin náà tí ikùn wọn dẹ̀ ti lọ́lẹ̀ wọ́n ní láti bóbìnrin láṣepọ̀ tó ò bá láṣepọ̀ ewu ń bẹ ń bẹ fún mi àti gbọ́n mi. tó tóbi ẹ̀yin méjèèjì abẹ́yìn kọ́ lọ́mọ rẹ̀. ìbẹ̀rẹ̀ ti rí pé torí yín ló ṣe lè pẹ̀lú sí kú. kí wàá ní ìtumọ̀ nǹkan tó ń sọ. owó kan tí mo ṣàlàyé yìí náà ni bí mi àtàbúrò mi ò ṣe ní kó dọ́wọ́ ẹ̀jọ́. Jíbọ́lá ṣé nítorí ìdí tó ṣe ní kí n wálé láti àdúrú ibi tí mo wà nìyẹn. níbi ó yẹ kó trust mi mi ò mọ̀ pé bó ṣe máa rí nìyí mi ò mọ̀ pé ibi tó máa já sí nìyí àtìgbà tó ti ṣẹlẹ̀ gàárẹ̀ bí gan ò balẹ̀ ṣùgbọ́n mi náà mo tún wá jókòó rò wípé kò sọ́nà tó fi lè save life mi àtàbúrò ju pé kò kàn jọ ẹ̀ẹ̀kan péré. èmi kí n ṣe bàbá ṣe ọmọ Ọlọ́run ò ní jẹ́ kí n rírú ẹ̀ èmi ò lè ṣe o. ìwọ ni kó má bínú. time dey ti lọ. kí ló fẹ́ ṣẹlẹ̀. nígbà máa lọ lé wa ni. kò pa wá nìyẹn. ẹ̀yin ò fẹ́ kú àmọ́ ẹ fẹ́ kémi kú. rọ mi àtàbúrò mi lè jọ ó lè kú. mi ò lè kú. Jíbọ́lá ṣọ́ ààrẹ yìí torí ojú ọkọ àfẹ́sọ́nà mi torí ẹ̀ ni mo ṣe lè bú ẹ ṣọ́ ààrẹ gan o ó mọ nǹkan tí mo fẹ́ ṣe mo fẹ́ sùn àmọ́ tó bá dẹ̀ láti jí mi máa pariwo gbogbo ará àdúgbò. màmá tó jẹ́ mi ṣe fẹ́ sọ síta tẹ́lẹ̀ jọ.
Jọ. If you dare! Jọ mi ìfẹ́ kú. Ìfẹ́ mi ń gbà mí nígbà òjò kí n gbà ọ́ nígbà ẹ̀rùn. Gbà mí yé òhò olóògbé. Ìrànlọ́wọ́ rẹ mò ń wá lóòótọ́ kò ṣeé ṣe fún ọ. Ṣùgbọ́n òun ò péye ó la ẹ̀mí mi lọ. Ṣùgbọ́n kádàrá mi kádàrá kò ṣe é yí padà. Kaka! Ṣe fún mi. Ẹ káàárọ̀. Kí ló máa ń ṣe ẹ́ náà tí wọ́n bá ti ń pè òkè ń dáhùn lẹ́ẹ̀kan? Ẹ má bínú àmọ́ ń ṣe wọn lélẹ̀ wọn. Gbogbo lẹ́gbọ́n mi jí lọ láàárọ̀ ẹ̀. Wọ́n jíjẹ́ láàárọ̀ ìnáwó àti ìyàwó wọn. Ó dàgbà àwọn ọlọ́dẹ yẹn. Ìwọ ló lè fún mi lọ́wọ́ ẹnìkẹ́ta. Ẹnìkẹ́ta mi ló jẹ́ o, ìfẹ́ mi. Ràn mí lọ́wọ́ òfófó wa. Ayé ń lọ sópin, oríṣiríṣi ti ṣẹlẹ̀. Ìmọ̀wọ́nú ayé yìí o, abẹ́ òde. Bọ̀dá mi, mo lè wá jí lọ láàárọ̀ kùtùkùtù yẹn. Princess, mi ò súnmọ́ jíjà. Kí ló ṣẹlẹ̀? Ọpẹ́ ni. Tí n bá tún ayé wá, mi ò ní sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́yàn ọmọ ẹni àwọn. Ṣé ti sọ fún wọn ni? Mi ò ṣe ní sọ fún. Mo sọ fún. In fact, ó take me time láti explain fún mo ṣáà explain everything fún. Bó ṣe ní ẹ ṣe nǹkan tí mo wá fún ṣé bí ni ló bá pa ó lera fún mi seriously. Lóní ẹ ohun time ó máa jáde lóru ni ó máa pariwo ó ti mú fóònù. Mo ṣáà bẹ mo bẹ́ẹ̀ tẹ̀tílẹ̀ fi mọ́ ni. Ó ní òkè mo láti gbé jáde kó kí lọ drop sí park mi ò bá drop gbogbo àdúgbò ẹ̀ ló máa mọ̀ nǹkan tá a sì tilẹ̀ fi jó kó wọn á pariwo ni. Ó lè imagine. Bọ̀dá mi gan ṣe ju bẹ́ẹ̀ lọ. Èmi gan tí mo jóbìnrin mi ò lè gba arú ẹ̀. Èèyàn kan ń dá sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún yàn. Ó dẹ̀ sọ pé mi ò bá má ṣerú nǹkan báyìí mi ò ṣe ní ṣe ṣé wò ó méwu tó wà ń bẹ̀ ni. Ẹ bá ti jẹ́ kí fámìlì kan wá bó ṣe máa bá wọn sọ orú ẹ̀. So ká palariwo ọ̀rọ̀ tó yẹ pé àárín mi àti dáàdì ló wà ká tún pé yàn síbẹ̀. Ok èmi ẹ̀yin dáàdì àbá ti dojókòó àbá ti bẹ̀ wọ́n àbá tí mo bá ṣe máa sọ. Ìwọ báwo ló ṣe ń sọ báyìí náà princess o mọ̀ pé kò possible fún dáàdì láti dá sírú ọ̀rọ̀ yìí. Dáàdì ò lè dá sí i sórí nǹkan tí mi fẹ́ ṣe é sìn ni pé mo ṣe lọ drop ẹ̀yẹ ọkàn mi kọ́kọ́ balẹ̀ náà èmi á wá padà sí Ìbàdàn sì máa lọ sílé wọn tí mi ò bá lè bá sọ̀rọ̀ máa sọ fún bàbá ẹ̀ kan bá mi bá sọ̀rọ̀ má ṣe. Ẹ fẹ́ ṣe kí ni? Ẹ tún wá fẹ́ bọ̀rọ̀ jẹ́ bàbá wo ló fẹ́ gbàrú ẹ̀ náà bàbá wo ló máa gbàrú ẹ̀ fún ọmọ ẹ̀ àbí ìdókòó tẹ̀ ń sọ lẹ́nu ṣá. Ẹ wo bọ̀dá mi ẹ má ṣe yẹn nǹkan tí mi kàn fi pé a lè ṣe ni pé bí a kì í tẹ̀lé yín lọ kájọ́ lọ bẹ̀ wọn. Kó tẹ̀lé mi lọ bá kí ni o fẹ́ lọ sọ tó bá dé rẹ̀ pé jẹ́ kàn ṣe kí ni kò ṣeé sọ lẹ́nu fẹ́ ní bọ́ọ̀dì èmi náà mo lè sọ nǹkan mi èmi àti ẹ̀ lálẹ́ fa ò lè dá sọ fún un ò ṣàjẹ́ kí mi ra dá lọ ọkùnrin ni mí máa mọ àgbékalẹ̀ tí máa fi bá àgbékalẹ̀ máa mọ gbogbo chroma tí máa lò tí a fi wọṣẹ́ ìyẹn ló wà very important jù báyìí. Mo mọ̀ pé ọba chroma ní ẹ̀ dáàdi nǹkan. dáàdì ó yìí sùn nínú àwọn onílẹ̀. ẹnu ìjẹ́ ìgbìyànjú sí láàbù ọ̀hún fi tẹ́ mọ́ wàhálà ò lè léyìí wàhálà ò lè léyìí. Ayé ń lọ sópin, oríṣiríṣi ti ṣẹlẹ̀. Ìmọ̀wọ́nú ayé yìí o, abẹ́ òde. Ẹ wò wàhálà wà o. Kí ló dé? Bẹ́ẹ̀ ṣe wí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lába ikùn dáàdi wa ti lọlẹ̀ o ṣùgbọ́n tó wá burú jù bẹ́ẹ̀ ni pé ìyàwó àfẹ́sọ́nà mi tí mo mú akó wá kí dáàdi bó ṣe fojú kan dáàdi báyìí bẹ́ẹ̀ ni kò dáàdi lọlẹ̀. Ìyàwó ẹ̀gbọ́n mi. Ẹ kọ́kọ́ máa dúpẹ́ pé inú bàbá yín wálẹ̀. Adúpẹ́. Kí ló tún wá ṣẹlẹ̀ ńgbà náà? Bẹ́ẹ̀ wá dé bàbá ṣe mọ̀ pé ìyàwó mi ni kò í sí bàbá ṣùgbọ́n mo jẹ́ wá gbà bẹ́ẹ̀ ṣe sọ mo gba kádàrà. Ọ̀kàrẹ̀. Mo wá pé mo ṣàlàyé fún pé báyìí ni o ọ̀rọ̀ yìí o àárín mi àti àtàbúrò mi ló wà o àti dáàdi wa o báwa ṣe kínní ìjọ kó tiẹ̀ bá dáàdi mi láṣepọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ló bá yarí pé rọrọ mo fi lọ bàbá ló pariwo ṣé wọn aṣọ wọn á tún ṣe bàbá ni kí n má fi rẹ lọ ọmọ láyéláyé tí n bá tún délé àwọn òun á pọlọpàá fún mi ní. bàbá òun ni mo ṣe ní ká bá yín o pé kí lọ́nà àbáyọ kẹjọ kẹgbà mi kẹra wá kalẹ̀ ẹjọ.
wo bí wí yín kẹ̀kan lọ́dọ̀ ẹ̀. lọ́dọ̀ ọmọbìnrin ẹ lọ rèé bá ẹ bẹ́ẹ̀ ẹ yí ká ọ̀tún fún ẹ yí ká òsì ẹ mọ̀ pé n tí mo ń bá yín sọ yìí ọ̀rọ̀ tó mọ́kùn ẹ̀mí dání ni o gbogbo n tí mo ń sọ fún yín yìí ò gbọ́dọ̀ kọjá ọjọ́ méje tó bá kọjá ọjọ́ méje ẹ̀mí ẹ̀yin méjèèjì ń bẹnu ewu ikú ni àkúfà ní ọ̀jẹ̀ tí bàbá yẹn bá kú sórí ọ̀rọ̀ yìí àkúfà ní ọ̀jẹ̀ fẹ̀yìn ọmọ rẹ̀. bàbá ẹ jọ̀ọ́ nígbà tí ọ̀rọ̀ dẹ̀ ti wá rí báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé kò sí nǹkan tẹ́ lè ṣe fún wa tẹ́ lè fún wa ká lè fi bá wọn sọ̀rọ̀. bí oògùn. bẹ́ẹ̀ ni bàbá. bí gbẹtugbẹtu. bẹ́ẹ̀ ni sà bí èpè kì í ṣèpè kò ṣèpè o èpè kọ́ àṣẹ ni tá a lè fi bẹ ẹnu ká fi bá a sọ̀rọ̀. ẹ má dán wò ẹ má fọ oògùn sẹ́nu bá a sọ̀rọ̀ ẹni ìrọ̀ èèyàn bá ń bẹ lọ́rùn rẹ̀ bó sọ ọmọ kékeré ń ṣe là á yí ká fún ọ ká lè rérò ọwọ́ rẹ̀ gbà ó. ká lọ bẹ. ẹ̀yin ni sẹ́kù sí lọ ẹ fọkàn rẹ̀ balẹ̀ ẹni tó mìíràn nǹkan kan ò ní ṣe kò ní nǹkan kan tí ó palára nú ẹ ẹ jẹ́ kẹ́mi rẹ̀ ó dé ẹnu yín lẹ́ẹ̀ fi bá a sọ ẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ ó mọ̀ pé kò sí nǹkan tí ó ṣe ẹ gbọ́. bàbá ọjọ́ méje péré. jíde yà lọ jíde yà lọ bẹ́ẹ̀ sùn bí kò tán ọjọ́ méje. péré. ó dà mọ́. ẹ kárí àwọn ọmọ yìí ọmọ nǹkan kan ọ̀yẹ́ ṣẹ̀ṣẹ̀ ńlá bọ̀ lókè wọ́n ṣe bí ojúmọ́ lónìí mo mọ̀ pé tí bàbá wọn gbé sí kùn gbèdé ni gbèdé oṣó lómi. mo fọlọ́ ń bẹ̀ ibi tá a lọ wọ́n ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ọ jọ save life wa mo fọlọ́ ń bẹ̀ jọ. Jíbọ́lá àbí o mọ nǹkan tó ń sọ ni ẹ gbà mí torí Ọlọ́run ó ní kí n má lọ ṣàdúrú nǹkan bẹ́ẹ̀ yẹn mo sọ́rí o èmi ò lè ṣe o mi ò lè ṣe. Baby try láti understand nǹkan tí mò ń sọ bàbá yẹn sọ fún wa ní 7 days pé after 7 days èmi àtàbúrò mi máa kú jọ má jẹ́ ká kú ṣàánú wa. ṣe ráyé báyìí ṣe ráyé ìwọ ò fẹ́ kí ìwọ àtàbúrò tiẹ̀ kú àmọ́ kémi kú àbí Ọlọ́run ò ní jẹ́ kí n bá yín ṣerú ẹ̀ mi ò lè ṣe o ṣó ti gbọ́. ọ̀pẹ́ ò lè kú jọ ṣàánú wa ikú rẹ̀. Jíbọ́lá tí o bá ń ṣe ìtìfẹ́ tí mo ní sí ẹ ni tí o bá ń ṣe ìtìfẹ́ tí mo ní sí ẹ mo mọ nǹkan tí mo lè ṣe fún ẹ ní ọ̀sán yìí má wàá jẹ́ kí n ṣe o ṣó ti yẹ. jọ ikú rẹ̀. Jíbọ́lá máa lọ. mo ní kó máa lọ. fọlọ́ bẹ́ẹ̀ jọ ṣàánú mi má jẹ́ ká kú báyìí. kí n ṣàánú ẹ èmi ẹni máa kú fún àwọn òbí tèmi ọmọ kan ṣoṣo àbí ẹ̀yin méjì àbẹ́ máa gbọ́rọ̀ kọ̀rọ̀. Why shouting? Come. Why are you shouting? Ayé ń lọ sópin, oríṣiríṣi ti ń ṣẹlẹ̀. Ìmọ̀ wọnú ayé yìí o, abẹ́ òbí. Ọpẹ́. Daddy. Gbogbo ohun tí wà tí ọkọ àfẹ́sọ́nà tẹ̀ ń sọ gbogbo ẹni mo gbọ́ kí ló dé tó lè ṣe nǹkan tó ní kò ṣe náà. ẹ ṣọ́ọ̀pù ẹgbọ́n kan tí ó ń sọ. bẹ́ẹ̀ni. ẹ wá ní kí ló tí mi ò lọ ṣe. èmi ò lè ṣe mi ò lè ṣe sà. kí ló dé. ṣé nǹkan tó ní kí wá ṣe ni kí ló fi ní assurance pé tí bá ṣe kinní yẹn nǹkan tó rí yẹn ò ní bọ́ sórí títẹ̀ mi. Ọpẹ́ ṣé orí ń fẹ́ kó mọ́ kinní kan o èmi mo bí ẹ o mi dẹ̀ rí kò tó ń lẹ̀ kinní kókó wọ̀ àbí àti pé ojú tèmi fi ń wo ojú ẹ̀mí ni kì í ṣe ti ara Ọpẹ́ wo mọ̀ yí pé ntọ́ ni o ṣe èyí tó bá ṣe ẹ̀mí àwọn èèyàn méjì ló fẹ́ gbàlà ni. èmi ò lè ṣe o bàbá àtọmọ bàbá àtọmọ màá là ń sọ èmi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Ọpẹ́ wàá ṣe èmi mo bí ẹ mo fẹ́ kó ṣe ni
ṣé pé kí n lọ ṣe. mo fẹ́ kó ṣe ni. ṣe bẹ́yìn lẹ́bí mi ẹ̀dẹ̀ ni pé kò sí nǹkan kan tí bá lọ ṣe. agbára Ọlọ́run. máa lọ ṣe àmọ́ o on one condition. condition o. tí n bá fi lè ṣe é tán mi ò ní fẹ́ Jíbọ́lá mọ́ o. o ò ní fẹ́ mọ́. mi ò ní fẹ́ mọ́. anyway jẹ́ ká fìyẹn sílẹ̀ nù. the first assignment yìí ni pé kó lọ ṣe kó lè gbẹ̀mí àwọn yẹn là sórí à ń fẹ́ Jíbọ́lá o à fẹ́ Jíbọ́lá secondary nìyẹn tó bá dìgbà yẹn ọ̀rọ̀ ayanjú ara ẹ̀ ó ti yẹ jágbàdúrà. Olúwa Ọlọ́run alágbára gbàdúrà fọmọ rẹ kó má ṣe kábàámọ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí ò ní kábàámọ̀ ní orúkọ Jésù Kristi ò ní kábàámọ̀ ayọ̀ ló máa já fún ẹ bẹ́ẹ̀ ló máa rí. torí Ọlọ́run ni o má bínú ọ̀rọ̀ mi ṣáàyí ẹ wọn pé torí àwọn ọmọ yìí ni mo ṣe fẹ́ dọ́rù nǹkan báyìí wò lọ́lọ́ má bínú. ẹ jẹ́ àṣẹ nǹkan tá a fẹ́ ṣe. ká ṣe Ọlọ́run àṣẹrù ṣe. ayé lọ sófin oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ ìmọ̀ wọnú ayé yìí o abẹ́ òde. nǹkan tó ṣe yẹn mi ò lè ṣe o. àbúrò mi màmá ìyá tó gbélé lẹ́nu ẹ̀ lọ́mọ tó yẹ pé bó ṣe wà yẹn mo mọ wàhálà tí mo ṣe mo mẹ̀bẹ̀ tí mo bẹ̀ tí bá ṣe kọ́ lọ́ọ́ bá mi kọ́ sínú kó lóun fẹ́ ṣe àti bó ṣe wà yẹn kò ṣọ́ọ̀bù bó ṣe wọ́n ní èèyàn bá ṣe mo mọ dáadáa náà mo kò stop on gan. àwọn àjẹkọ̀ gbà ọ́ torí mi ò fẹ́ kú o. mi ò fẹ́ kú èmi náà fẹ́ kú mo ń láṣẹ gbọ́dọ̀ kú fọ́lọ́run kó jọ kó ṣàánú àkójẹ kó ṣe. àǹtí. Màyà alfa. bàbá mi ò lè jìyà kémi ọmọ rẹ̀ náà ti jẹ́ ẹni Màyà alfa ṣé o ti á fún. owó dáadáa bí yẹn ò rẹ̀ òun gbóhùn ẹ̀ṣẹ̀ owó lẹ́nu mìíràn ń sáré ẹ̀ka dé. Daddy ṣé wàá òkè. wàá òkè. ẹ ti ṣe. mo ṣe o. ẹ ti ṣe. mo ṣe mo ṣe. ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ sá lọ bá ẹ̀gbọ́n mi. ènìyàn fún ọ ní ìwọ̀n rẹ a máa sì règùn. Daddy, báwo lẹ ṣe wá sùn báyìí? Daddy, Daddy, Daddy. 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 Daddy! 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 Ah! Yeah! Daddy! 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 Ah! Yeah! Daddy! Yeah! Mo dáràn! Mo dáràn! Daddy! Yeah! Ẹ gbà mí o! Daddy! Ah! Daddy! Yeah! Daddy! Yeah! mi ò lè fẹ́ I can't lóòótọ́ we've come a long way but I cannot.
Bébì, bọ́ a ti sọ̀rọ̀ yìí náà, a lè ti fa gbogbo ọ̀rẹ́ mi tó fẹ́ pé gbogbo nǹkan tó ń rò yẹn kò possible. Mo bó ṣe ń fẹ́ mú mọ́ pé ìwọ lè máa rò pé ẹlẹ́rara ni mi tó bá dijọ́ kan máa fi sọ̀rọ̀. À ń kó dẹ́ máa wò èmi àtàbúrò mi a ti jọ sọ everything. Òun náà lè yẹ kó yé mi pé ṣebí láàrin mi àti àtòun ló wà pé anybody ò lè gbọ́. Dáàdì takú ń sọ̀rọ̀ ẹ̀ ní wọ́n kú ti kú. Ṣó fẹ́ gbọ́ ṣórí àṣírí tó bá ti kọjá àárín èèyàn méjì tó ti involve èèyàn kẹta kò ń ṣàṣírí mọ́ àbúrò ẹ̀ mọ̀ àti pé mi lè stand pé mo ti ṣe bàbá ẹ̀ rí báwo mo ṣe fẹ́ ṣe mi ò lè ṣe rárá. Bí àṣírí wà ń bẹ ẹ try láti understand àṣírí wà ń bẹ. Ṣebí nísìnyí nìyẹn ṣẹ́yìn kan ẹ̀yin. Èmi gangan ló máa rí o bóyá mo lè ṣe anything now ìyá ni mi wà òkè kò sí nǹkan tó lè rò ó ní láti ro wẹ́rẹ́ mọ́ náà. Possible kò jẹ́ pé àwọn obìnrin kan wà tó lè ṣe bẹ́ẹ̀. Mi ò jiyàn bó èmi ní tèmi o I cannot mi lè ṣe. Mo ṣe wọn bó ló ti fẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Má waste time ẹ̀ tó bá rẹ́ lómi tó láì kó lọ fẹ́ èmi gan-an máa ṣẹ̀bẹ̀ láti bẹ̀rẹ̀ ni same thing join ni wá. Ó dẹjọ́ náà dáàdi nǹkan. Wọ́n sí nílé. Táìmù náà máa dé. Ṣé ò sí? Bébè. Jíbọ́lá má tiẹ̀ lọ síbi rárá má try nǹkan tó fẹ́ ṣe yẹn má try ẹ̀ o. Jọ ṣe ti gbọ́. Ètekéte kò lè dúró o ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé torí Olúwa lèmi bá dúró. Àpáta ìdìgbòlù àpáta ìdìgbòlù àpáta ìdìgbòlù ó pábídà sọ́bídìrẹ́ ní orúkọ Ọlọ́run lẹ́dùnmáre pábídà kó sọ́dìrẹ́ nítorí ìmọ̀tún ìmọ̀jọ́ ìmọ̀ ni kì í dá láìmọ̀ tí kúrò bá gbìn ọlọ́ta ní túká pábídà kó sọ́dìrẹ́ Jehovah nítorí àwọn ọlọ́ọ̀dá dá mi o èmi sì ń bẹnu mi kò sóhun tó lè pa mí lára torí apá kan lọ́ọ̀ ni èmi ṣe pábídà sọ́dìrẹ́ pábídà sọ́dìrẹ́ pábídà sọ́dìrẹ́ Jésù Kristi Olúwa wa. Ọpẹ́ àbí kò ìjí ni Ọpẹ́. Daddy. Hello, my dear. Sit down, sit down, sit down. Ọpẹ́. Yes, sir. Mi ò ní fẹ́ ṣàwátì o. Ìmọ̀ àwọn ẹni mi ò ní jẹ́ rí ẹ lórí o. Mi ò ní fojú sunkún ẹ o. Nígbà tí mò ń ṣe àdúrà ní òwúrọ̀ yìí, a fi àwọn ṣìpáyà kan hàn mí. Ó dẹ̀ kọ mí lóminú gan-an. Kí ni tó ń ṣẹlẹ̀ láàrin ìwọ àti ọkọ àfẹ́sọ́nà ẹ? Kò sí mọ̀ tó ń ṣẹlẹ̀ mo kàn jẹ́ kó yé pé mi ò lè fẹ́ mọ́ ni. Sórí bí ọkùnrin àti obìnrin tó bá ń fẹ́ra wọn sọ́nà tí fẹ́ bá wọ̀ wọ́n lára láti bẹ̀ wọ́n máa ń ṣe àdéhùn gbà míì tàbí kán dá májẹ̀mú tàbí kán múlẹ̀ ìpè dandan àwọn máa fẹ́ra wọn. Ṣé kò sí yẹn láàrin wa tiẹ̀? Náà ò jẹ́ múlẹ̀ mi àti ò múlẹ̀ o kò sí nǹkan tó jọ o. Kò tẹ̀ sọ̀rọ̀ kan bí àdéhùn láàrin yín pé gbàwo àbí? Èmi àti ò ṣàdéhùn o àmọ́ mo mọ̀ pé ṣé o máa dẹ̀ máa rí ẹ. Aṣọ èmi ò ṣáà láì gbójú wa lóṣù nígbà yìí. Ṣọwọ́ rẹ̀ mo fi máa mí ìsẹ̀ náà. Ara nǹkan tí mo sọ nìsín wà tó máa lọ. Mo dẹ̀ ti sọ fún ẹ pé kó sọ fún dáàdì kó kú máa bọ̀ bí níṣẹ́ tó fi ń lọ tó fi ń wáyà wá kú stay síbi tó bá lè fẹ́ ṣe ẹ́ tí wọ́n máa gbà bí lọ. Jíbọ́lá mo
fẹ́ kó ṣe sùúrù fárẹ̀ balẹ̀ gbogbo tí máa fi ṣe tán sí yẹn kò pẹ́ mọ́. bébì sórí kí n má parọ́ fẹ́ náà ẹ̀rù ẹ̀ ń bà mí wọ́n ní nǹkan tó bá fi sílẹ̀ lówó rẹ̀ ń gbé tó bá wà mí màmá fojú màmá fi tó nǹkan mi ní ìtọ́jà pé tó bá lọ tán sí ní bá pẹ́ màmá ní fóònù ẹ̀ ò lọ màmá lórí náà ṣàjẹ́ tó bá dẹ̀ wà mí fóònù yẹn máa lọ. ṣèwọ́lá ojú ojú. ṣé òòjò ṣé òòjò. tí fóònù mi bá kú bóyá mi ò recharge àbí kò sí network fún mi báwo ṣe máa pa fóònù fún yín. ń bẹ̀ mí járe. fẹ́ kó fi ọkàn rẹ̀ bá mi ò lè fẹ́ lómi ìwọ ni màá fẹ́. yóò sọ. bẹ́ẹ̀ ni ìwọ ló ní mí èmi ni mo ní ẹ. ọ ṣe fẹ́ gbọ́ tí má bá fi ẹ́ sílẹ̀ tí mo lọ fẹ́ lómi ó dá mi lójú pọ̀ kàn mí ò ní balẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. yóò sọ. mo sọ. ọ̀ tó bá jẹ́ mi ló fẹ́ kọ́. ọkàn mi á balẹ̀. wà á ní fọkànbalẹ̀. mo fi Ọlọ́run bá tó dé èmi àti ẹ mo fi ṣèlérí. Baby. àfihàn nìkan mo lè rántí ìdẹ̀rù pé yẹn kò ní yẹn ṣe àdéhùn kò ní ṣe pé àmúlẹ̀ kò ní ṣe kankan mo kàn máa ń jẹ́ kó yẹ pé come rain come sun mi lè filẹ̀ ó tán àmúlẹ̀. ṣé o mọ kinní kan òmùlẹ̀ kan kò ju báyẹn náà lọ ìwọ gbàgbé ni sórí lóòótọ́ ẹ̀ méjì ẹjọ́ ń sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn ṣùgbọ́n ẹ̀ ń ṣe èèyàn méjì èèyàn mẹ́ta ló wà bẹ́ẹ̀. èmi àti ẹ̀la wà ń bẹ́ẹ̀ kò séèyàn kankan bẹ́ẹ̀. èèyàn mẹ́ta ni ọlọ́run ló ṣì kẹta. ok. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n náà sọ inú ọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́hùn ó ní ó fi ọlọ́run ṣẹ̀rí ṣé orí ọlọ́run tó fi ṣẹ̀rí yẹn ọlọ́run ti fi àmì sí. èmi kàn ń ṣeré ni bíi pé tábà ń ṣeré mo kàn ń ṣe bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n náà sọ ó ní tí o bá fi ọmọkùnrin yìí sílẹ̀ níbikíbi tó bá ń lọ o ò ní nífọ̀kànbalẹ̀. òye sọ́njọ́ náà lọ́nà yẹn. àmọ́ èmi kàn fi. jẹ́ wá sọ kínní kan fún ẹ o láti fi ọmọkùnrin yìí ni o. lóòótọ́ mi ò lè yan ọkọ fún ẹ ẹni tó bá wùn ẹ́ láti fẹ́ ló máa mú wá fún mi ṣùgbọ́n fẹ́ kó ro dáadáa ro dáadáa o àìní fẹ́ ọmọkùnrin yìí ó máa léwu díẹ̀ o mo fẹ́ kó ro dáadáa ó ní ṣẹ̀ṣẹ̀ gbé o ro dáadáa o. mi ò lè fẹ́ I can't lóòótọ́ we've come a long way but I cannot. pé anybody ò lè gbọ́ dáàdì takú sọ̀rọ̀ ẹ̀ ní wọ́n kú ti kú. ṣó fẹ́ gbọ́ ṣórí àṣírí tó bá ti kọjá àárín èèyàn méjì tó ti involve èèyàn kẹta kò ń ṣàṣírí mọ́ àbúrò ẹ̀ mọ́ àti pé mi lè stand pé mo ti ṣe bàbá ẹ̀ rí báwo mo ṣe fẹ́ ṣe mi ò lè ṣe rárá mo fẹ́ kó fi ọkàn rẹ̀ bá mi ò lè fẹ́ lómi ìwọ ni màá fẹ́. yóò sọ. bẹ́ẹ̀ ni ìwọ ló ní mí èmi ni mo ní ẹ. ọ ṣe fẹ́ gbọ́ tí má bá fi ẹ́ sílẹ̀ tí mo lọ fẹ́ lómi ó dá mi lójú pọ̀ kàn mí ò ní balẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. yóò sọ. mo sọ. bọ̀ tó bá jẹ́ mi ló fẹ́ kọ́. ọkàn mi á balẹ̀. wà á ní fọkànbalẹ̀. mo fi Ọlọ́run bá tó dé èmi àti ẹ mo fi ṣèlérí. ìwọ Ọlọ́run kí ni mo wá fẹ́ ṣe báyìí. ayé ń lọ sópin oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ìmọ̀ wọnú ayé yìí o abẹ́ òwe àfọwọ́fà àmàmì ìgbà àbámọ̀ bẹ́rẹ́nu ẹni kẹta ẹni lólórí ẹni ayé ń lọ sópin oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ìmọ̀ wọnú ayé yìí o abẹ́ òwe
àfọwọ́fà àmàmúni ìka àbámọ̀ bẹnu ẹni ẹ̀jẹ̀